Ìlú Idofian jẹ́ ìlú kan gbòógì ní ìjọba ìbílẹ̀ Ifelodun nípínlẹ̀ Kwara. Ìlú náà ti wà láìní ọba láti bí ọdún kan ó lé lẹ́yìn ìpapòdà ọba Subair Agboola Oyesoro sí ìdílé ọlọ́mọba Oloyi ìyún Oloyi ruling house. Awuyewuye tó fà ìlọ́ba ni pé kò sí òdodo. Ẹni tí ọba tọ́ sí gẹ́gẹ́ bí ta bá nìtàn lọ́wọ́ bàbá wa ni pé Agbalaya náà lọ́ba kan. Nítorí pé ìdílé méjì ló ń jọba nílùú Idofian yìí. Àkọ́kọ́ ilé Oloyi àti ilé Agbalaya. Léyìí tí àkọọ́lẹ̀ fi wà lọ́dọ̀ ìjọba. Pẹ̀tọ́ ilé Oloyi ilé Agbalaya àwọn náà lọ́ba ń jọba. Ṣùgbọ́n kò sí òdodo lọ́dọ̀ àgbàlagbà tó ṣẹ́kù ló fa awuyewuye báyìí. Ilé Agbalaya náà ló kan ẹni tó kàn náà kò jẹun náà ni Alhaji Rashidi ọmọ Alabi ilé Agbalaya. Láìpẹ́ ni awuyewuye bẹ̀rẹ̀ sí ní jẹyọ lórí ọ̀rọ̀ ta ni ọba Oludofian àti Ifelodun kan. Awuyewuye náà sì ti gbóná débi pé àwọn ọmọ ìlú náà ti gbéra láti lọ fi ẹ̀hónú wọn hàn ní ilé ìjọba Kwara tó wà nílùú Ìlọrin. Àwọn olùgbé ìlú náà ti pè fún ìjáwé oyè lé Agbalaya lórí gẹ́gẹ́ bí Oludofian àti Ifelodun. Akọ̀ròyìn iléeṣẹ́ Insight Media ṣàbẹ̀wò sí ìlú náà láti fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn ọlọ́mọba, olùgbé àti ọmọ bíbí ìlú náà. Nígbà tèmi ni pé nílùú Idofian ilé méjì ló ń jọba, ilé Oloyi, ilé Agbalaya, gbogbo ń tàn bàbá tiwa sọ fáwa ni. Ọba tó sì gbéṣẹ́ yìí àwọn Agbalaya lójú orí jẹ tó rán lọ mú wá lẹ́kọ̀ọ́ ni. Gẹ́gẹ́ bí ìtàn tán sọ fáwa, wọ́n lọ mú wá látẹ̀kọ́ ni. So àwọn náà àwọn ilé Agbalaya àwọn ló kàn báyìí. Ilé Agbalaya ló kàn. Oloyi ti jẹ. Ọmọ ìyá kan náà ti ní gbogbo wa, bàbá kan náà ló bí gbogbo wa. Bí Oloyi ti jẹ, ilé Agbalaya kankan. Lókù ni bàbá ti máa ń sọ pé àwọn ló kàn. Gẹ́gẹ́ bí ọ̀gá wa Síwájú Tinubu, àwọn ló kàn, Agbalaya ló kàn. Ọmọbìnrin ọmọ ń sọ sáwà létí pé àwọn Agbalaya ló kàn, pé ká mọ́ bá wọn dù ká sílẹ̀ fún wọn. Àwọn ọlọ́mọlé ilé Agbalaya ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìdí tí Abdulrasheed Alabi Agbalaya ṣe lẹ́tọ̀ọ́ sí oyè ọba Oludofian ti ìlú Idofian. Nínú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú akọ̀ròyìn iléeṣẹ́ yìí, Alhaji Mukaila Agbalaya ti fi ẹ̀sùn kan ọkùnrin kan tí ó ti fi ìgbà kan jẹ́ akọ̀wé àgbà iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Kwara, eyín ọ̀gbẹ́ni Rafiu Ayinla. Ó ṣàlàyé pé ọkùnrin náà ni ó wà nídìí awuyewuye tó ń suyọ. Ilé méjì náà ní ìjọba nílùú Idofian. Ilé Agbalaya, ilé Oloyi. So nígbà tí ọba dẹ̀ wá gbéṣẹ́ tí instead kí wọ́n pe àwa tá a jẹ́ ọmọ òye ẹnìkan kan ò rán ni sí wa. A kàn ń gbọ́ pé àwọn kan wọ́n ti wo ìṣèjọ pé àfọ̀bàjẹ́ ló lè sọ ẹni tí ó jẹ ọba. A kàn lọ mú ẹni wá láti bòmíì àti ẹ̀mọ́ rí àrírí. Lágbájá ní ó jẹ ẹni lágbájá ní ó jọba. Báwo lẹ ṣe lè máa yan ọba lé alé rí àwa tá a jẹ́ ọmọ oyè ẹ̀ẹ́gbẹ́ á sí kò lè pọ́sibù. Torí náà ni pé Agbalaya ló kàn, àwa ló kàn. Alhaji Rashidi ní gbogbo àwọn ọmọ Agbalaya fọwọ́ sí tí ó jọba òun ló kàn. Wọ́n tó ọmọ kan lu ìtọ́ lè sọ ìtàn ìdílé bàbá wọn. Àwọn aṣọ̀tàn nílé kò lè pọ́sibù. A ò lè mọ ìtànú ilé wa jù mí lọ. So torí náà ni pé ẹ̀yin ìjọba ẹ dákun ẹ bá dá sí o, ẹ gbà á lẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá. Rafiu Ayinla òun tó torí náà ni pé ó jẹ́ nìkan tí ń ba ìlú yìí jẹ́. Akọ̀wé ilé ọlọ́mọba Agbalaya ṣàlàyé ìwé òfin tí olóyìnbó ń pè ní Gazette tí ó fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé ìdílé méjì ní ìdílé ọlọ́mọba tí ó wà nínú Idofian. Ìdílé náà ni ìdílé Agbalaya àti ìdílé Oloyi. Ọ̀gbẹ́ni Ayọ̀délé Afọlábí ṣàlàyé síwájú sí ẹ jẹ́ ká gbọ́. Gẹ́gẹ́ bí ohun tó jẹ́ pé a ní gẹ́gẹ́ bí àwọn ìwé ẹ̀rí nígbà tí wọ́n fẹ́ upgrade ọba Ìkòfò
from third class àti second class respectively. Àwọn ìwé kan wà tó jẹ́ pé ó wà gazetted by Kwara State government tó ṣàlàyé lórí àwọn ìtàn ráńpẹ́ lórí ìdílé tó ń jọba nídọ̀fìn. Nígbà tí wọ́n máa ṣe gẹ̀sẹ́ẹ̀tì ọba náà sí second class, àwọn tí wọ́n jẹ́ signatory tó wà níbẹ̀ mẹ́ta ni wọ́n tí wọ́n fara mọ́ àkọọ́lẹ̀ ìtàn tó ṣàlàyé pé ilé méjì nínú ìjọba tí wọ́n jẹ́ ọmọ bàbá kan náà tá à ń pè ní Oludofian tó tẹ ìlú Ìdọ̀fìn. So àwọn náà ní ilé Olóyè àti ilé Agbalaya. So lábẹ́ bẹ́ẹ̀ àwọn signatory náà yìí wà láyé lónìí o. Ìkan nínú àwọn signatory yẹn òun náà ni Alhaji Bayo tó jẹ́ pé ọmọ ilé Agbalaya ọkọ̀ ọ̀bọ̀ wò. Ẹlẹ́ẹ̀kejì nínú wọn òun ni lọ́ọ̀yà Ọ̀dẹ́dẹ́gbẹ́ ọmọ Agbalaya. Ẹlẹ́ẹ̀kẹta náà ni àìkan nínú àwọn afọbajẹ. Bóyá wọ́n ti gbàgbé pé àwọn ìwé yìí wà àbí àwọn tọwọ́bọ̀wé lọ́jọ́ náà ó jẹun tó yà nílẹ̀. Afọbajẹ Ọ̀dọ̀fin tó jọ̀gá àwọn chairman òun náà wà nínú àwọn tọwọ́bọ̀wé pé ó ṣe rí lọ. Nínú ọ̀rọ̀ tiẹ̀ ààrẹ tìlú Ìdọ̀fìn tí ó tún jọ kan nínú àwọn afọbajẹ ìlú náà sọ̀rọ̀ nípa ìkùnsínú tí ó ń súyọ lórí àjòyè tí ó ń sú ní ìlú Ìdọ̀fìn. Ó fi ẹ̀sùn kan àwọn afọbajẹ yòókù, ó ní àwọn ni wọ́n wà nídìí mọ̀dàrú. Àwọn tí wọ́n wà lẹ́yìn ẹni tán náà wá ọ̀nà ìlú náà kàn fẹ́ gba àgbègbè ọba torí pé ní ọmọ tání wọn mú wá ẹnìkan ọmọ ní ìlú. Àwọn tá pè ní ẹ wọn kàn fẹ́ fi lo ọ̀nà àbòsílẹ̀. So wọ́n ti mọ̀ pé Agbalaya náà òun náà ní ọba ìtọ́sí. Agbalaya ló ní ìtọ́sí. Àwọn tí wọ́n ń gbé tẹ̀lé irọ́ yìí àwọn ọ̀wá gbọ́dọ̀ tẹ̀lé nínú wọn làwọn ó tẹ̀sí. Ibi táwọn tẹ̀lé ló ń jọba ní Agbalaya. Onírèyí lè jẹ́ yìí bá àwọn ará ìlú náà sọ̀rọ̀, ẹgbọ́n èrò tiwọn. Bó ń ṣe pé àtidá Ìjàdí nìkan ló fi ara ẹ̀ jẹ ló fẹ́ fi ara ẹ̀ jẹ Oludofian of Idofian. Gbogbo ẹbí Agbalaya máa pawọ́pọ̀ including èmi tí mò ń sọ̀rọ̀ yìí gangan. Orí tó ọ̀sẹ̀ mẹ́ta tá a fi ṣe research láàrin ara wa tá a dẹ̀ mọ̀ kó olókojú òun. Òun ló lè ṣe kínní ìpínlẹ̀ ló jẹ́ ká sọ wípé ó kéwòn lágbè fún. Bákan náà ni oníròyìn iléeṣẹ́ yìí ṣàbẹ̀wò sí ilé Abdulrasheed Alabi Agbalaya tí ó sì fi èrò rẹ̀ hàn. Ó sọ pé òun ti ṣetán láti mú ìdàgbàsókè wọ ìlú Ìdọ̀fìn tí wọ́n bá ti gbé adé lé òun lórí gẹ́gẹ́ bí Oludofian. Bákan náà ni ó ṣàlàyé ipa takuntakun tí ó ti ń kó lórí ìdàgbàsókè ìlú náà láti ìpìlẹ̀ wá. Èmi Alhaji Rasidi Alabi Agbalaya mo ti ń ṣe ojúṣe nínú ìlú Ìdọ̀fìn tí mò ń kó ipa ribiribi nínú ìlú Ìdọ̀fìn tó ti lé ní ọgbọ̀n ọdún tí ó ti ń ṣe ojúṣe nínú ìlú Ìdọ̀fìn. Ìdàgbàsókè ìlú Ìdọ̀fìn láàrin àwọn ọ̀dọ́ ìlú tó sì jẹ́ pé tán bá ti gbogbo tá à ń ṣe yìí pátápátá gbogbo ẹ̀ ni wọ́n ń fún wa ní receipt tá à ń gba receipt pé àkọọ́lẹ̀ ti wà fún gbogbo nǹkan tá à ń ṣe láàrin ìlú. Lẹ́yìn ìgbà náà mo nílé tí mo kọ́ sílùú gẹ́gẹ́ bí ìdàgbàsókè fún ìlú tí mo fi rẹ́ǹtì, mo nílé tèmi náà ń gbé fún ara mi pé ìgbàkúìgbà òrèkóòrè ni mo ń yọjú sínú ìlú Ìdọ̀fìn àti onílé àtẹ̀rẹ̀ àlejò nínú ìlú Ìdọ̀fìn ni wọ́n mọ̀ mí gẹ́gẹ́ bí ọmọ ìlú Ìdọ̀fìn torí pé mi ò jìnnà sínú ìlú Ìdọ̀fìn. Gẹ́gẹ́ bí mo ti sọ síwájú, ìlọsíwájú gbogbo ọ̀dọ́ ìlú Ìdọ̀fìn ló jẹ mí lógún. Ìlọsíwájú gbogbo àwọn arúgbó ìlú Ìdọ̀fìn mo sì gbélé ayé àlàáfíà torí pé gbogbo ọ̀rẹ́ là ń padà bọ̀ àdàgbà ó jẹ mí lógún. Ìlọsíwájú gbogbo ìwé pátápátá ló jẹ mí lógún. Ìyẹn náà ni orí ẹ̀ náà ni mo wà tó jẹ́ kí gbogbo ìlú pátápátá láfi ní pé èmi làwọn fẹ́ kí n jọba ìlú Ìdọ̀fìn kí ìlú Ìdọ̀fìn kó ba lè nílọsíwájú. Kó má jẹ́ pé ẹni tí a mọ̀ rí tí ò nípa kankan tí ń kó nínú ilé àbí nínú ìlú òun náà àtijọba lé wọn lórí, òun ni gbogbo aráàlú tí ń fi ẹ̀hónú wọn hàn lórí mi pé mi ni ọba náà tọ́ sí.
Ikọ̀ ìròyìn wa gbìyànjú láti bá aṣojú ìjọba ìpínlẹ̀ Kwara sọ̀rọ̀, ṣùgbọ́n ọ̀gbẹ́ni Rafiu Àjàkáyé tí ó jẹ́ agbẹnusọ gómìnà Abdulrahman Abdulrasaq sọ pé òun kò ní ọ̀rọ̀ kankan sọ lórí ọ̀rọ̀ náà. Ikọ̀ ìṣalábàápàdé ọ̀rọ̀ kan tí kọmíṣánná tí ó wà ní ọ̀rọ̀ ètò ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ ọ̀gbẹ́ni Saifudeen Aliyu tí ó sọ, ó ní àwọn afọbajẹ ìlú náà ni ó fi orúkọ ránṣẹ́ sí ìjọba.